ẹni Fọ́líyájídání bùmọ̀ṣíyálé àbáyí. gbogbo ẹni tí ọba sáfọ́ ọmọ ádámọ̀ fọ́líyájídání bùmọ̀ṣíyálé àbáyí kó dènà sáyé síbi àtàbí bọ́ọ̀lẹ̀. Wọ́n ní kí lọ àwọn má bọ́ bàtà rẹ kalẹ̀ o má bọ́ bàtà rẹ kalẹ̀ o bọ́ bá ti bọ́ jù sínú láìlọ ẹni tí ó sì bọ́ ọmọ lọ òní ọdún wájú rẹ̀ bọ́ bàtà rẹ kalẹ̀ torí ọlọ́run gbogbo àwa tá à ń tẹ̀léra wa. ọ̀dọ́ làáfíà ọmọ wa rìn láti yàyín lọ gàmbàrí láì wọ bàtà ó sì ra rẹ ni. nísìnyí 30 ọdún méjì tèmi ni wọ́n kó ní o wọ́n ká ní gbogbo àwọn tí wọ́n jókòó ìkọ̀sẹ́ ní tí ò sí wàhálà lérí mo dìde dì sí i. Fọ́líyájídání bùmọ̀ṣíyálé àbáyí. má bọ́ bàtà kalẹ̀. alhamdulillah adúpẹ́ fún allahu subhanahu wa ta'ala atọ́rọ̀kẹ́ àti kẹfà nàbọ̀ muhammad sallallahu alaihi wasallam ike allahu azza wa jal atọ́rọ̀ alẹ́ ìjẹta rẹ̀ kúmọ̀ bá nàbọ̀ muhammad kúmọ̀ bá mara alẹ́ rẹ̀ kó sì mọ̀ bá wọn sọ̀hábà rẹ̀ ẹ̀yọ́ ma yàwá nínú islam lórí sunna nàbọ̀ muhammad sallallahu alaihi wasallam akẹrẹwà ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh gẹ́gẹ́ bá ti máa sọ fẹ́ ní kọ̀kan wa ìpinnu dára tẹ́lẹ̀ ṣe fún wa barakallahu fikum ó ní pàwọn olóyè bí èyí tàn sọ tàbí ṣàlàyé sallallahu bẹ̀ẹ́ dáyì ẹ̀mẹ́ṣà mọ́ bá wa tàn ká kí àǹfààní rẹ̀ kó lè kálí kó sì lè ká ọkọ̀ naam gbogbo alágbọ́ in tí bàbá yìí sọ lórí ìmáàmù tuntun tí wọ́n yẹ ṣèyàn ní ìlú Ìlọrin òye báyìí ẹ̀mọ̀gbà ti sọ fún wa tẹ́lẹ̀ ikú ríran àwọn ìmọ̀ràn làwọn èèyàn ń ṣe kíni làwọn èèyàn ń dá ìmáàmù tuntun yìí so òye báyìí kálọ̀ bẹ́ẹ̀ dá mọ́ṣá ṣe kíni kó mọ́ṣá fi ẹsẹ̀ wọn kó mọ́ṣá fi lé ojú ọ̀nà òye so lára irú àwọn ìmọ̀ràn tó já sí wípé ó nídìí àgbéyẹ̀wò lábẹ́ òfin Allahu subhanahu wa ta'ala bẹ́ẹ̀ dẹ̀ ni lábẹ́ ìlànà nabi sallallahu alaihi wasallam so òun náà nírú àwọn ìmọ̀ràn báyìí so ìmọ̀ràn yìí pé kí ìmáàmù máa ṣe kíni kí ìmáàmù máa kó bàtà wọn ní gbogbo ibikíbi tí wọ́n bá ti ṣe kíni tí wọ́n bá wà kí wọ́n máa kó dání kí wọ́n máa bọ́ kalẹ̀ oye so wọn bá fẹ́ sùn ni kí wọ́n kó tira lórí bẹ́ẹ̀dì wal iyadhu billah so anabi sallallahu alaihi wasallam tálọ́ bẹ́ẹ̀ dáná ṣẹ́ sí wa so nínú tálọ́ bẹ́ẹ̀ dá fẹ́ràn òun náà ní pé kó ṣàlàyé fún al-umma rẹ̀ kí ni tá ń pè ní tawakkul ní ti pàápàá rẹ̀ so in tí bàbá yìí sọ yìí nìsín oye ó ń fi hàn ipe so defect ti wà so loophole ti wà níbi tawakkul lára ẹni tó bá ṣe kí ni tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí oye báyìí nítorí pé Allah bá sọ fún al-Qur'an al-Karim ipe ma asaba min musibatin fil ard wala fi anfusikum illa fi kitabin min qabli an nabra'aha oye so nǹkan kan ò ní ṣẹlẹ̀ ní àdánwò nǹkan kan ò ní ṣẹlẹ̀ ládánwò lórí ilẹ̀ yìí so oye báyìí tàbí kẹ̀ ní ẹ̀mí ara yín tàbí lára yín gangan so àyàfi kó já sí pé nǹkan yẹn ti wà nù tíra tálọ́bẹ̀ẹ́dà ṣe kí ni tálọ́bẹ̀ẹ́dà kọ sí láti ó ti wà nù al-lawhul mahfuz oye so min qabli an nabraha síwájú ká tó dá àwọn ẹ̀mí tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ dẹ̀ ní síwájú kí nǹkan tó ṣẹlẹ̀ ládánwò yẹn tó ṣẹlẹ̀ lórí ilẹ̀ so oye so kálọ́bẹ̀ẹ́dà tó dá orí ilẹ̀ òun lọ́bẹ̀ẹ́dà ti kọ àdánwò tó yá sí pé ó ṣẹlẹ̀ lórí ilẹ̀ yẹn lágbèjú yẹn sin earthquake ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kó tó ṣẹlẹ̀ lórí ilẹ̀ tó ti ṣẹlẹ̀ yẹn kálọ́bẹ̀ẹ́dà tó ṣe kíni kó tó dá orí ilẹ̀ tí àdánwò yẹn ti ṣẹlẹ̀ òun lọ́bẹ̀ẹ́dà ti ṣe kíni ló ti kọ́ pé nǹkan yẹn ó ṣẹlẹ̀ kò wá sí ọgbọ́n téèyàn lè dá sí kò sí ète téèyàn lè dá sí ìtàlọ́bẹ̀ẹ́dà bá kọ́ pé yóò dé bẹ́ẹ̀ dà yóò dé bá náà ni so in tí bàbá sọ fún ìmáàmù yìí nísìnyí pé kí wọ́n máa ṣe so ó yẹ kí wọ́n sọ fún ìmáàmù náà pé kí ìmáàmù máa tún tán ta gbangba so ó yẹ àbí tí kẹlẹ̀bẹ̀ bá gbé ìmáàmù kí ìmáàmù máa ha kẹlẹ̀bẹ̀ dànù so gbogbo àwọn nǹkan yìí yóò máa ṣe kíni yóò máa jẹ́ kí ìgbàgbọ́ kó máa ṣe kíni kó máa lẹ lára yẹn so ó yẹ tawakkal ala rabbika ya akhi ìrẹ́ ọmọ ìyá mi tó ń gbọ́ mi oye tó fẹ́ sí allọ́bẹ̀ẹ́dà ṣe gbára lé allọ́bẹ̀ẹ́dà ọba tó dá ẹ so bàtà mélòó ló fẹ́ dì bàtà mélòó ló fẹ́ dì ṣé tó bá lọ sí Mákà náà ó wà máa di bàtà nítorí kámi ọmọ bá sọ nǹkan sí àbá torí àwùjọ wa tí ò dá náà ni so àwa náà wà gbọdọ̀ bàjẹ́ papọ̀ pẹ̀lú àwùjọ yẹn so oye barakallahu fikum ẹ̀mà nínú ẹ̀sìn wa allọ́bẹ̀ẹ́dà máa ṣàṣẹ dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa náà lórí fundraising èyí tí à ń béèrè fún tá a sọ pé a fẹ́ fira ilẹ̀ fún mọ́sálásí àti kíni àti ilé kéwú àìsọ pé ilẹ̀ náà lọ fún 40 million naira so alhamdulillah gẹ́gẹ́ bá ti sọ àti gẹ́ẹ̀tì ilẹ̀ kan a sì ti san ìlàjì fún ó sì kù ìlàjì ó yẹ báyìí so ìlàjì tó kù nínú owó tí a ń béèrè fún báyìí
so òun náà ní 7.4 million naira. Nínú 7.4 million naira yìí so àti rí 143,000 naira, so ó kù 7,257,000 naira. Àrò yìí tán lọ́bẹ̀ẹ́ dàbà ṣe gbọ̀nà ẹ̀fún nínú arziki ẹ má ṣe bàbá dá sí ní títorí Allah subhanahu wa ta'ala, so kí lọ́bẹ̀ẹ́ dàbà ṣe fi sínú àwọn àpò iṣẹ́ dáadáa wa kó sì sàmójúkọ àwọn àṣìṣe wa. Àkáǹtì wa 0045790267 Unity Bank Shehu Ahmed Yusuf. Naam. So tó bá yá sí pé nítorí pé káwọn èèyàn máa ṣe kíni, káwọn èèyàn máa tẹ bàtà ìmáàmù mọ́lẹ̀, so kí dẹ̀ tí mọ́ bá yí nǹkan kan bẹ́ẹ̀ àbí kọ́ mọ́ bá wa máa wá so káàkiri, tó bá jẹ́ torí eléyìí náà bá fi kó bàtà láàbàs. So àmọ́ kó wá já sí wípé kí èèyàn wá máa gbin ìgbàgbọ́ tó já sí wípé yóò máa yapa ìní ìgbáralé lọ́bẹ̀ẹ́dà oye àbí yóò máa tako kí èèyàn máa gbìn sí àlọ́kàn kò dá rárá àti rárá. So nítorí ìtumọ̀ tí bàbá yìí sọ ni pé ìtumọ̀ tọ́rọ̀ yìí mú dání ni pé so káwọn èèyàn má bàa sàn kan sí bàtà wọn, káwọn èèyàn má bàa ṣe kíní kan, káwọn èèyàn má bàa ṣe kíní kan, ìtàlọ́bẹ̀ẹ́dà bá kọ mẹ́ẹ̀dà òun ni ó ṣẹlẹ̀ sí oye. So oye báyìí ìtàlọ́bẹ̀ẹ́dà bá kọ mẹ́ẹ̀dà òun ni ó ṣẹlẹ̀ sí. dẹ́nà ẹlẹ́ẹ̀kejì irú nǹkan yìí tó yàrá ni tàkọ́ yòrò ni oye báyìí ní ètò sì yá sí pé Ànábì sálàmù ti kọ̀ fún wa. kí lànà sálàmù sọ nínú hadith tó lálàáfíà? Ànábì sálàmù sọ pé la adwa wala tiyara, so kò sí tí ń jẹ́ pé àwọn máa ń ran èèyàn látara èèyàn, bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí àtàtọ́yòr, so oye kò sí ìjágbe mẹ́yẹ. So àtàtọ́yòr yìí ni àtúmọ̀ sí àtàṣáùm, so oye so ara ń tá a lè tú tàtọ́yòr sí òun náà ní irú nǹkan yìí pé kí ìmáàmù máa kó bàtà torí kí nǹkan báyìí má bàa ṣe, kí nǹkan báyìí má bàa ṣẹlẹ̀, kí tàwọn má bàa ṣẹlẹ̀. Bí àwọn kan tó ń sọ pé máa rìn lórí ẹ̀gúsí o kí kìnnìkan má bàa ṣe ọ ní kò tọ́nu Islam. Oye nínú hadith maná sọlámù sọ pé at-tiyaratu shirkun, tíyàrọ̀ tẹ́rí yẹn ẹbọ ni, ẹbọ ni, so ṣùgbọ́n ẹbọ kékeré ni so ìtumọ̀ rẹ̀ nìyẹn. So fún délé níta kàfẹ́ ṣe lálàyé ni pé irú àwọn kan báyìí yóò máa ṣe kíni, yóò máa dí ìgbàgbọ́ ìgbáralé lọ́bẹ̀ẹ́dà, yóò máa dínkù lára mùsùlùmí ni. So tó bá já sí pé ìtumọ̀ ta ṣe kíni tá a tú sí yẹn òun ni bàbá bá ṣe kíni ni wọ́n bá mí ni. So àmọ́ tó bá já sí pé kọ́kàn kó bá ta wọn nítorí pé káwọn èèyàn má bàa tẹ́ mọ́lẹ̀ káwọn lẹ́yìn kò sí yẹn kálọ́ ẹnikẹ́ni lè ṣe. Naam, kí lọ́bẹ̀ẹ́dà máa ṣàṣì dáadáa fún wa.